ó ti tó ọdún wo tó ti wà nínú ẹgbẹ́ àjẹ́? Àti kékeré mo ti wà nínú ẹgbẹ́ àjẹ́. Ṣé ọmọ tí ń jàjẹ́? Iṣẹ́ wo lẹ ń ṣe ń bẹ̀? À ń ṣe ìkàdé ìpààyàn. Ẹ ń ṣèpàdé ẹ̀ ń pààyàn. Ta ló fún ọ lájẹ́? Ìyá bàbá mi ló fún mi lájẹ́. Kí lorúkọ ìyá bàbá rẹ ọ̀hún? Wúràọlá. Wúràọlá kí ni? Mi ò mọ̀ Wúràọlá nìkan ni mo mọ̀. Ìyá bàbá rẹ sì ni. Bẹ́ẹ̀. Ó ti báwo wọ́n ṣe fún ọ lájẹ́? Ẹ̀yin ni ìyàwó yín ni wọ́n ń sọ. Ìyàwó yín náà ló wà nínú ẹgbẹ́ àjẹ́. Ẹ̀rẹ́rìn bàbá. Ṣé mọ̀ pé téèyàn bá mọ̀ tó bá dẹ̀ gbọ́ á yà lẹ́nu. So instead kí n máa sọ màmá rẹ́rìn náà ni. Ìyàwó yín ló wà nínú ẹgbẹ́ àjẹ́. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ti tó ọmọ ọdún mélòó báyìí? Ó ti wọ 60. 60. Mo ń bọ̀ náà bàbá. Kàyéfì ńlá leléyìí o, ẹ̀yin èèyàn ẹ wá wo ọmọdébìnrin kékeré yìí tó ní pé ìyàwó bàbá òun fóun lájẹ́. Ó lẹ́yẹ òun ti di mẹ́ta o, pé gbogbo ọpọlọ àwọn àbúrò òun pátápátá lòun ti gbọ́ ọpọlọ tiwọn mọ́ tòun. Ó lóun sì kọ̀ jálẹ̀ wípé olórí ní kóun pa bàbá òun kóun pọ̀ ìyá òun, pé àmọ́ òun ní rárá o, pé òun ò lè pa mọ́ o. Ẹ wò ó, tẹ́ bá gbọ́ àwọn ọ̀rọ̀ ńláńláńlá, àwọn jàǹkànjàǹkàn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ọmọdébìnrin yìí, yóò ṣe yín kàyéfì o. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi, ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ o, torí lèyí ó kà sí àrà. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, fọ́nrán ìgangan ní ń jẹ́ bẹ́ẹ̀ o, kò ṣe má wò ní fọ́nrán òun oògùn ara bí ti ń wò mọ́. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá àwọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá tún sáré gbéra wa débẹ̀ o, gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Ẹ wò ó, Àdàbà tẹlifíṣàn lẹ́balẹ̀ sí bàgẹ́ níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Fún gbogbo èèyàn ojú tó ẹ̀pẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì fọ́lọ̀ wa abẹ́ ò tí ì sọ̀scribe, ẹ gbọ́ kílẹ̀ yín tún dúró ṣe náà ṣe ò gbádùn wa ni. Tẹ́ bá ń gbádùn wa ó yá ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà ń bẹ ń bẹ, notification bell ni wọ́n ń pè é, ohun gangan ní ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé. Ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́, iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà online TV òkè láwà téńté. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kò sáyé, yóò wù mí kájọ gbọ́ ètò alẹ́ yìí. Bá ń fi kíní ìṣètì bàbá. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ní ayé ò sí, tẹ́ kàn ń gbé ìgbé ayé gbunduku. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà tó jẹ́ wípé iṣẹ́ wọn ti dàrú, wọn ò sì mọ ohun tó dàrú. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé ìgbéyàwó wọn ó dàrú, ṣùgbọ́n kàkà kí wọ́n wá ojútùú, kí wọ́n tọpinpin kíní, ṣé kò pọ̀jù bàbá? Kí wọ́n tọpinpin pé kí ló da ìgbéyàwó wọn rú, wọ́n ń blame ara wọn ni, wọ́n ń dára wọn lẹ́bi pé ọkùnrin yẹn ò wúlò, obìnrin yẹn ò wúlò. Ṣùgbọ́n kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà, kòkòrò tí ń jẹ̀gbá ó wà nídìí ìgbá. Tó túmọ̀ sí pé bí ayé gbogbo wa ti rí wọ̀nyí, tó ní kálukú ń letí ọba, lọ́pọ̀ ọgbà kì í ṣe kádàrá Ọlọ́run, kì í ṣe kádàrá Ọlọ́run, lọ́pọ̀ ọgbà kì í ṣe kádàrá Ọlọ́run. Ohun tó ṣẹlẹ̀ ní wípé àwọn NRC wọ́n bẹ́ ń díẹ̀ ńgbà míì, yíwọ̀n àwọn àgbààgbà fìrìyọ̀yọ̀ lágboolé oníkálukú wa wọ́n wà nídìí ọ̀rọ̀ yẹn ńgbà míì. Àwọn kan sì wà ló jẹ́ wípé látàrí ọ̀rẹ́, àwọn kan wà látàrí àwọn onílara, wọ́n wà bẹ́ẹ̀ káàkiri nípele ńpele lógun gbà jàyàn. Ṣùgbọ́n ogun tó lágbára jù lógun ìdílé, ogun tí ń bá ní gbé, tí ń bá ní jẹ, tí ń bá ní sùn, tí ó ṣòro fura sí. Bàbá àgbàlagbà kan wà níbí, wọ́n wà nù kúrú yìí pẹ̀lú wa, òun mo fi ní ẹ darapọ̀ mọ́ wa ní alẹ́ yìí, a sì jọ wójútùú. Bàbá yìí wọ́n fẹ̀sùn kan aya wọn, ìyàwó ilé wọn, pé àjẹ́ ni mọ́mì. Ẹ̀sùn ni o, àwọn ò tí ì wá mọ̀ bóyá àjẹ́ ni wọ́n lóòótọ́ o, àbájẹ́ kọ́ o, ṣùgbọ́n ẹja àjọgbọ́rọ̀ lẹ́nu bàbá. Ìlú Ìkọ̀lé Èkìtì là ń lọ, bẹ̀ láwà báyìí nínú kúlù yìí ni o. Ẹ káàlẹ́ bàbá. Ẹ bá sún ẹnu mọ́ kinní tí ń bẹ wájú yín o. Kí ló kọ yín sà? Rufus Agboola. Lówó lẹ ti wá? Ìkọ̀lé Èkìtì. Ẹ jẹ́ ní ọdún mélòó báyìí? 74 and a half. Ẹ dàgbà bí aráàárọ̀ lágbára dẹ́dà. Ọmọ mélòó lẹ bí? Ìyá ẹbí méjì fẹ́mi kí n tó wá fẹ́mi, ẹni yẹn náà bí 4. Fún yín
mélòó ló ti kú lára àwọn ọmọ yín? Ọlọ́run ò gbà. Àwọn ọmọ náà ṣe gbogbo wọn ní ń gbélé ayé ṣe dáadáa? Àwọn kan ṣì wà ní skul lára wọn. Lára wọn. Iṣẹ́ wo lẹ̀yin ń ṣe? Dírẹ́bà ni mí ní àárọ̀. Dírẹ́bà. Ṣé ẹ kọ́lé? Àwọn mi ò kọ́lé ṣùgbọ́n àwọn ọmọ mi ti kọ́lé. Àwọn ọmọ yín ti kọ́lé. Ẹ̀dẹ̀ ń gbélé ayé ṣe dáadáa. Wọ́n lájẹ̀ lẹ́yìn àwọ̀ yín. Mo gbọ́ bẹ́ẹ̀. Báwo lẹ ṣe gbọ́ ẹ̀ṣẹ̀ àwọ̀? 1970, let's say 1968, mọ́tò tí mo kọ́kọ́ rà, mo rà ní 1,500. Ìgbà tí mo lò bí ọ̀sẹ̀ méjì, ẹ́ńjìnì bàjẹ́ kò dẹ̀ sí tó kún bọ̀ nígbà. So mi ò dẹ̀ lè ṣe kí n má lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n wá ní wọ́n ńlá lógun àti ilé ni. 1978. Bẹ́ẹ̀. No, 1968. 68. Wọ́n á lógun àti ilé ni. Mo ṣàbáyé. Mo gbé mọ́tò jùlẹ̀ mo lọ ń wá elébìrà mi ṣe. Ibi tí mọ́tò ṣàparẹ́ sí mi. Nígbà yẹn 1968. Ṣé ẹ wá rà míì? Mo rà míì ní 1980. Mo rà tiẹ̀. Irú mọ́tò wo lẹ rà ń gbà náà àkọ́kọ́ yẹn? Toyota Corolla. Ní 1968. Ok, ìgbà tó wá di bíi ọdún mélòó lẹ́yìn ẹ̀ lẹ tún padà wá rà míì? 1980 mo rà mí. 1980 ń lọ bí ọdún bíi 18 years àbí síra wọn? Bẹ́ẹ̀. Àbí 68 sí 1980? Sí 1980. Ó bí 18 lẹ́yìn 18 years àbí? Mo padà rà mí. Àbí ṣé mo correct? Ẹ wá padà rà míì. Irú èwo lẹ wá padà rà? Ọ̀van. Tí ẹ láì lọ. Kí ló wá ṣẹlẹ̀ bàbá? Kó tó dìgbà tí mo ra tí ẹ láì lọ yẹn, mo ti pàtì. Ẹ pátá ní tì? Mo ti pa ìyàwó yẹn tì. Kí ló dé? Ìdí tí mo fi pàtì ni pé mọ́tò àkọ́kọ́ mi ò rí bá ti ṣe. Tí n bá tún wá lọ jẹ gbèsè mọ́tò tuntun, tí n bá tún wá lọ rí àwọn security inú ilé tán tó wá bá mi bàjẹ́ báwo mo ṣe fẹ́ san gbèsè torí sọ́mẹ́ǹtì mo gbà. Mo rà ní mo deposit 2,000 naira ní 1980. Wọ́n gbé mọ́tò fún mi ní 9,000. Mo san 850,000 sọ́mẹ́ǹtì lóṣù. Tó bá jẹ́ mi nìkan mo ń san gbèsè tí mo dẹ̀ ń jẹun, màá lè tètè lówó yẹn san. That is the reason tí mo fi pàtì. Ṣé ẹ fura sí wọn gbà yẹn? Mo fura sí wọn. Pé báwọn ló wà nídìí ọdún. Kí ló wá ṣẹlẹ̀ bàbá? Ètò wá ṣẹlẹ̀ wá ni pé àwọn ọmọ àwọn fúnra wọn ló ń ẹnu ara wọn jẹ́wọ́ ní tòṣì. Èmi ò sọ anything. Sọ wọn pé ẹni tó bá níṣòro ló mọ bí tíṣòro ń ti wá. Ìgbà tẹ́mi ti mọ̀ mi ò gbọ́dọ̀ máa sọ fọ́mọ pé ìyá ẹ̀ ni wàhálà mi. Mo kàn ṣáà rí pé mi ò fẹ́. Ṣùgbọ́n ẹ̀ sọ ta. Mi ì sọ ta. Ṣùgbọ́n ìgbà tó wá di pé àṣírí ó tó àsìkò lójú Ọlọ́run láti tú àṣírí. Àwọn ọmọ ẹ̀fọ́ra ẹ̀ ló tú àṣírí. So ní tí mi ń torí tẹ̀lé wọn wá síbí ni pé àwọn tó máa bu yẹ̀pẹ̀ lé mi lórí bóyá ìní ló máa yá bóyá ọ̀la tó bá fàyè wọn pé oníkúrúmuṣu tó bògo wọn jẹ́ kó tó di pé mo kú, àwọn ló máa kù mí kú, àwọn ló máa ṣe kẹ́yìn. So kàkà tó bá jẹ́ mi ló mú àwọn ọmọ yẹn á dìde wọn á bu yẹ̀pẹ̀ sí bàbá rẹ̀ létà rárá ni. Ṣùgbọ́n ìgbà tó bá bá yé àwọn ọmọ jẹ́ tó bá yé àwọn ọmọ jẹ́ àwọn olùfẹ́ bu yẹ̀pẹ̀ sí lọ́la. Ṣé kìí ṣe pé torí pé ẹ ti pa wọ́n tì lẹ fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Láwọn nìyálé. Kò bá kankan nílé, ìkankan náà ò dẹ̀ bá ń lé. Ṣé kìí ṣe torí pé ẹ ti pa wọ́n tì lẹ fi ń sọ̀rọ̀ yìí? Kí lorúkọ wọn? Wúrà ni. Wúrà kíni? Wúrà ọlá. Àdúgbò wo náà ń gbé ní Ìkọ̀lé? Odò ọ̀rọ̀ ló wà báyìí. Odò ọ̀rọ̀. Iṣẹ́ wo wọ́n ń ṣe? Ó ń tajà ni. Wọ́n ń tajà. Wọ́n tẹ́ni ọdún mélòó? Wọ́n ti tó 60 báyìí. Irú ọjà wo wọ́n ń tà? Wọ́n ń tóbi. Wọ́n ń tóbi. Wúrà ọlá. Ẹ bá mú ọmọ bàbá yìí wá. Ẹ bá mú ọmọ wọn ọkùnrin wá. Torí bàbá ti ṣí ọ̀rọ̀ ń ta. Àbí bàbá? Bẹ́ẹ̀ni. Bàtà ti wá ṣí ọ̀rọ̀ kó tó di pé a mú ọmọ yẹn wọlé torí mo ti bá a sọ̀rọ̀ lẹ́ o. Ẹyẹ mélòó ló wà nù rẹ? Ó sọ ọ́. Gbàwo ló ti wà nù ẹgbẹ́ àjẹ́? Ó wí. Ẹ rọ ọmọ náà lálẹ́ yìí ẹ sì gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ rọ ọmọ náà lálẹ́ yìí ẹ sì gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Tá ń fà ọ́ sínú ẹgbẹ́ àjẹ́? Ọmọ náà kúkú ṣàlàyé pé báyìí báyìí ló ń ti dénú ẹgbẹ́ o. Ọgbà ẹ̀yin tẹ́ ẹ máa ń rá àwọn ọmọ kéékèèké ń kó ẹ máa rọra o. Mo ní ẹ má bọ́ ọmọ yín wí o. Ẹ máa rọra o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ń wò kéékèèké yẹn wọ́n jù yín lọ o. Wọ́n jù yín lọ o. Ẹ̀yin tẹ́ ẹ rí pé ọmọ eke lẹ́lòmíì tẹ́ rẹ jẹ. Ẹ máa rọra o. Ẹ bá mú bàbá rẹ̀ wá. Bàbá ó dàbí pé ọmọ yín ọkùnrin ń bẹ̀rù o. Ṣùgbọ́n ọmọ obìnrin yẹn ẹ bá mú un wá. Èmi ò tó òun jẹ wọlé ẹni tí wọ́n mú wọlé ẹgbẹ́. Ẹ jẹ́ kó wọn wá. Ẹ bá ń sán aṣọ mọ́ ojú rẹ̀. Ẹ bá ń mú un wá. Lọ́rọ̀ ọmọ eke ni. Ẹ bá ń fi nǹkan dì lójú ẹ bá ń mú un wá.
kó wá bá wa sọ̀rọ̀. ẹ̀gbọ́n bàbá mi tó bá jẹ́ pé òun nìkan náà wọ́n mú sínú ẹgbẹ́ dáadáa àwọn àbúrò tán fi tẹ̀lé bẹ́ẹ̀ni ó tún ràn kán lọ máa mú yẹn wá wọ́n wá ní kí n dákẹ́ yóò mo fẹ́ dákẹ́ dá. ẹ sì jẹ́ ẹ sì á sì padà pè yín bàbá. ó wá ìyàwó ètò tó gorí afẹ́fẹ́. lẹ́wọ̀ kálẹ̀ ọmọ ọdún mélòó ni ọ báyìí? Mo ti pọ́ ọmọ ọdún 9. o ti pọ́ ọmọ ọdún 9. Ó ti tó ọdún wo tó ti wà nínú ẹgbẹ́ àjẹ́? Àti kékeré mo ti wà ní ẹgbẹ́ àjẹ́. Ṣé ọmọ tí ń jàjẹ́? Bẹ́ẹ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe ń bẹ̀? À ń ṣe ìkàdé pààyàn. Ẹ ń ṣèpàdé ẹ̀ ń pààyàn. Bẹ́ẹ̀. Ta ló fún ọ lájẹ́? Ìyá bàbá mi ló fún mi lájẹ́. Kí lorúkọ ìyá bàbá rẹ ọ̀hún? Wúràọlá. Wúràọlá kí ni? Mi ò mọ̀ Wúràọlá nìkan ni mo mọ̀. Ìyá bàbá rẹ sì ni. Bẹ́ẹ̀. Ó ti báwo wọ́n ṣe fún ọ lájẹ́? Ẹ̀rọ wọn sọ di tíì fún mi nígbà tí mo wà kékeré. Báwo ni wọ́n ṣe sọ di tíì? Wọ́n sọ incantation sí. Kí ló ń jẹ́ incantation? Wọ́n sọ àwọn ọ̀fọ̀. Má fọwọ́ tú aṣọ ojú rẹ o, má fọwọ́ tú o. Ẹ má bá ń ṣó aṣọ ojú rẹ o. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí Facebook iléeṣẹ́ tí a wà yìí láti kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ láti ti ṣí àìdọ́dọ̀ wọn. Ìyá Wúràọlá yẹn báwo wọ́n ti fún ọ lájẹ́? Olórí ló fún wọn lájẹ́. Ẹ́ Olórí ló fún wọn lájẹ́. ta ló báwo ni ìyá ti fún ọ lájẹ́ ni mò ń sọ fún ọ ẹ̀mí àjẹ́. Má fọwọ́ tú aṣọ, má fọwọ́ lo ojú rẹ. Ẹ́ Wọ́n pè mí, wọ́n dẹ̀ sọ ẹran di tíì fún mi. wọ́n ṣẹran di tíì fún ọ. Bó ń ṣàlàyé fún mi kó yé mi ni. Wọ́n pa ọ̀fọ̀. Ta ló wà ń bẹ̀ ń gbà náà? Olórí ti wà ń bẹ̀ àti iye olóbẹ̀ àtàbúrò wọn. Irọ́ nígbà tí wọ́n fún ọ lẹ́ran jẹ ni mò ń sọ fún ọ. Ta ló wà ń bẹ̀ ń gbà náà? Olórí ó wà ń bẹ̀. Ta ni jẹ́ olórí? Ẹyẹ mélòó ló wà nù rẹ? Ẹyẹ méjì. Ẹyẹ méjì. Kí ló ń fi tàkọ́kọ́ ṣe? Ó ló máa ń gbé mi fò. Ló máa ń gbé ọ fò Bẹ́ẹ̀ lọ síbo? lọ sínú ìpàdé. Ẹyẹ lẹ́ẹ̀kejì kí ló fi ń ṣe? Ìgbà míì mo máa ń rán níṣẹ́. Ìgbà míì ó máa ń ran iṣẹ́. Bẹ́ẹ̀ ni Àwọn iṣẹ́ wo ló ń fẹ́ ẹyẹ lẹ́ẹ̀kejì wọ̀nyẹn ń ṣe? iṣẹ́ ìkà. Iṣẹ́ ìkà. Bẹ́ẹ̀ Ìgbà wo ló ti lọ pàdé kẹ́yìn báyìí? mo lọ pàdé lánàá mọ́jú èní. Ó lọ pàdé lánàá mọ́jú èní. Bẹ́ẹ̀ Nílùú wo lẹ ti ń ṣèpàdé? ìkọ́lé la ti ń ṣèpàdé. Níbo náà níkọ̀lé? Ọmọ ẹ̀ ló kọ. Àmọ́ wọn ti ṣetán. Níbo lẹ ti máa ń ṣèpàdé yẹn? Ìkọ́lé la ti ń ṣèpàdé. Níbo ń bẹ̀ níkọ̀lé? Níbo gangan níkọ̀lé? Ilé ni wọ́n ti ń ṣe àmọ́ wọn ti kọ́ tán. Ilé tẹ̀tí ilé Tí wọ́n ti kọ́ tán wọ́n ti ń ṣe. ẹ̀ ti ń ṣèpàdé. Bẹ́ẹ̀ Ilé ìwé wo ló ń lọ? Ṣé ò ń lọ ilé ìwé? bẹ́ẹ̀ Kíláàsì wo ló wà? premises. Primary 6. Bẹ́ẹ̀ Àwọn ọmọ kíláàsì rẹ mélòó ló ti pa báyìí? mi sì pàmò kíláàsì kankan. Èèyàn mélòó ni ìwọ ti pa bó ti wà yìí? Mo ti pààyàn 5. Ó ti pààyàn 5. Bẹ́ẹ̀ Tání àti tání? mi ì mọ̀ wọn lórí ló ṣe pé kí n lọ máa pa wọ́n. Tání jẹ́ olórí? Mi ì mọ́rúkọ ẹ̀. Àná tó lọ pàdé, kí ló ṣẹlẹ̀ nípàdé lánàá? Nǹkan tó ṣẹlẹ̀ nípàdé lánàá ni wọ́n rán àbúrò dádì mi wọ́n rán wípé wọ́n rán wípé kó lọ pààyàn wá. Àbúrò dádì rẹ? Bẹ́ẹ̀ Kí ló kọ àbúrò dádì rẹ hùn? sínú ìpàdé. Kí ló kọ ò fẹ́ sọ̀rọ̀ ṣé wọ́n ti débi ni? Ṣé wọ́n ti débi ni? Ẹ̀yin mélòó lẹ́yìn ṣèpàdé? Àwa 8 là ń ṣèpàdé. Tání àti tání àti tání? Máa dákọ wọn fún wa. Mo ń gbọ́ máa dákọ wọn fún wa. Àwọn mélòó lẹ́jọ́ ń ṣèpàdé? Bàbá rẹ wà ń bí o, ìyá rẹ wà ń bí, mo fi ní o mọ sọ̀rọ̀ lójú wọn. Bàbá rẹ sì wà ń bí. Èèyàn mélòó lẹ́jọ́ ń ṣèpàdé tání àti tání? Olórí náà ló máa ń pè wọ́n ní ìpàdé. Olórí? Bẹ́ẹ̀ Ipò wo ni ìyá bàbá rẹ wà?
ìyá tó pè ń wúrà ọlá yìí mo wà nípò kẹta, ó wà nípò kejì. ipò kejì. Bẹ́ẹ̀ Èèyàn mélòó ni ìyá bàbá rẹ ti pa? èèyàn mẹ́wàá. Èèyàn 10. Bẹ́ẹ̀ Ta ló mọ̀ lára àwọn tí wọ́n ti pa? eléyìí tí mo mọ̀ ní ẹ̀kọ́ ó tí ó dẹ̀ pupa. Níbo ló ń gbé? Adó. Ládó. Bẹ́ẹ̀ Kí ló kọ onítọ̀hún? mi ò mọ̀. Ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí o lè sọ lójú ìyá bàbá rẹ? Tí ìyá bàbá rẹ bá dúró bá ó sọ lójú wọn. Bẹ́ẹ̀ Ẹ́ bẹ́ẹ̀ ó sọ lójú wọn pé àwọn pé àjẹ́ ni wọ́n. Ẹyẹ mélòó ló wà nú ìyá bàbá rẹ? ó ti lẹ́yẹ bíi mẹ́wàá mọ́ fún wa ní Ó lẹ́yẹ bíi mélòó? 10. 10. Bẹ́ẹ̀ Kí ni wọ́n fi ń ṣe àwọn adúrú ẹyẹ yẹn? Máa sọ̀rọ̀ mò ń gbọ́. ìgbà mi ara ẹ̀ ló ti fún mi ní 3. O rò pé o ní méjì ló ní? Méjì ara ẹ̀ ló ti fún mi ní 2 jọ. Méjì, ṣé méjì ló ní àbí 3? 2. Ó dà, kí ló ti ṣe fún bàbá rẹ bó ti wà yìí? Mo ti ṣe kankan fún bàbá mi. Kí ló dé tó ṣe nǹkan kan fún olóòfin nǹkan ṣe kà? Kí ló dé tó ṣe kà fún bàbá rẹ? Wọ́n ti sọ pé kí n pa ìyá mi àti bàbá mi wá mọ́, èmi sọ pé mi lè pa wọ́n. Wọ́n ní kó o pa ìyá àti bàbá rẹ. Bẹ́ẹ̀ Ìyá rẹ wá ń kọ́ ṣé o ti pa wọ́n ni? rárá, Kí ló dé tó o pa ìyá rẹ? èmi sọ pé mi lè pa wọ́n. Àwọn àbúrò rẹ ń kọ́? Rárá, O ò pa àbúrò rẹ? bẹ́ẹ̀ Kí ló wá ti fi ṣe àwọn àbúrò ẹ? mo fa àbúrò mi sínú ẹgbẹ́. Èwo nú wọn ló fà sínú ẹgbẹ́? Bóun mi, Ẹyẹ mélòó ló ní? wọ́n ti fún lẹ́yẹ kan. O ti fa àbúrò rẹ sínú ẹgbẹ́ báyìí. Ọmọ ọdún mélòó nìyẹn? Ó ti pọ́ ọmọ ọdún 6. O ti pọ́ ọmọ, Ọdún 6. o sì ti fà sínú ẹgbẹ́. Bẹ́ẹ̀ Ìjọ́ wo ló ti lọ ìpàdé kẹ́yìn? èmi àti ìrìnàjò lọ ìpàdé lánàá mọ́jú èní. Òní ń kọ́ báyìí? Òru èní ń kọ́? Aago mélòó lẹ́ ń ṣèpàdé? Àkókò Èní ń kọ́ báyìí? wọ́n máa ń pè wá ní Ó dà. Kí ló ti tún ṣe fún ìyá rẹ àti bàbá rẹ? Kí ló ti tún ṣe fún wọn? kò sí. Àwọn àbúrò rẹ tó kù ńkọ́? Ṣé ó lẹ́gbọ̀n? Ṣé ó lẹ́gbọ̀n? Bẹ́ẹ̀ Kí ló ṣe fẹ́ gbọ́n rẹ? wọ́n gbọ́ ọpọlọ ẹ̀. Ó gbọ́ pọ́lọ́ ẹ̀. Bẹ́ẹ̀ Ọmọ ọdún mélòó lẹ́gbọ̀n rẹ? mo gba díẹ̀ lára ọpọlọ ẹ̀. Ó gba díẹ̀ lára ọpọlọ ẹ̀. Bẹ́ẹ̀ Ọmọ ọdún mélòó ni? ọmọ 11 years old. Obìnrin àbọ́kùnrin? Ọkùnrin. Kí ló ṣe fún wọn tó fi gbọ́ ọpọlọ ẹ̀? Mò ń gbọ́, kí ló ṣe fún wọn tó fi gbà lọ́pọlọ? Kò sí. Kí ló wá fọpọlọ yẹn ṣe? Wọ́n ní wọ́n á dùn mọ́ ọpọlọ mi tí mo fi mọ̀wé. Ta ló wà díẹ̀ mọ́ra yín? Olórí ló wá díẹ̀. Ló wà díẹ̀. Bẹ́ẹ̀ Ṣé ẹ̀gbọ́n mélòó ló ní níwájú? 2. Ẹ̀gbọ́n rẹ méjèèjì, kí ló ṣe fẹ́ ẹ̀gbọ́n rẹ méjèèjì? Mo gba ọpọlọ ẹ̀ nú. Kí ló wí yìí? Mo tún gba ọpọlọ ẹ̀. Ó gbọ́ ọpọlọ àwọn méjèèjì. Bẹ́ẹ̀ Yàtọ̀ sí àbúrò rẹ tó fà sínú ẹgbẹ́ àjẹ́, àwọn àbúrò rẹ tó kù kí ló ṣe fún wọn? kò sí. Kí ló ti wá ṣe fún ìyá rẹ báyìí? Kò sí kan tí mo ṣe. Bàbá rẹ ń kọ́, kí ló ṣe fún bàbá rẹ? Kò sí olóbìnrin ṣe nǹkan fún wọn. Ta ló ṣe nǹkan fún wọn? Ìyá bàbá mi ló ṣe nǹkan fún wọn. Kí ló kó kọ rẹ̀ lẹ́ẹ̀kan yẹn? Ilé olóbì Ìyá olóbì. Níbo wọ́n ti ń tóbi? nínú ọjà ìkọ̀lé. Bó ti wà yìí, tó bá fẹ́ dọ́pọlọ àwọn àbúrò rẹ padà, báwo ló ṣe lè dá padà? Àwọn ẹ̀gbọ́n rẹ padà jàre, báwo ló ti lè dá padà? Mi ò mọ̀ bí mo ṣe lè dá padà mọ́. O mọ̀ bó ti dá padà mọ́? Bẹ́ẹ̀ Kí ni wọ́n fi ṣe bàbá rẹ yìí? Kí lẹ fi ṣe wọ́n? wọ́n ta ọ̀fà lù wọ́n. Ọfà? Bẹ́ẹ̀ Irú ọfà wo? ọ̀fà tí kò yẹ kó kò ní jẹ́ kéèyàn rí. Kéèyàn rìn? Bẹ́ẹ̀ Wọ́n rìn báyìí. ẹsẹ̀ ń dùn wọ́n tẹ́lẹ̀. Ẹ gbọ́ bàbá, ṣé lóòótọ́? Ṣé lóòótọ́ náà ṣe bẹ́ẹ̀? Ẹ wá jókòó báyìí bàbá. Sá? lọ́gbọ̀n mo fi ń rìn. Ọgbọ́n lẹ fi ń rìn lóòótọ́? Ìgbà wo ló ti bẹ̀rẹ̀? 3 weeks. Kí ni ẹ̀ṣẹ̀ bàbá ẹ jókòó náà? Kí lẹ̀ṣẹ̀ bàbá tí wọ́n fi tafà lù wọ́n? Mi ò mọ̀. O mọ̀? Kí ni wọ́n tún ti ṣe fún bàbá? Kò sí ọ̀fà nìkan ni wọ́n ta lù wọ́n. Ọfà wọn ta lù wọ́n. Bẹ́ẹ̀ Kí ló ti ṣe fúnṣẹ́ bàbá rẹ?
iṣẹ́ ìyá rẹ̀ náà ńkọ́ kí ló ṣe kí ló ti ṣe fún wọn? olórí ló ṣe nǹkan olórí ló ṣe é sí. ló ṣe kí ni? ó dá nǹkan sí ṣọ́ọ̀bù wọn. ṣọ́ọ̀bù ta ni? ṣọ́ọ̀bù ìyá mi. irú nǹkan wo ló dà bẹ́ẹ̀? kí nìyẹn ó ṣe dúdú. kí ló wà fún? kéèyàn má lè tà mọ́ ní ṣọ́ọ̀bù. kí lèèyàn má lè tà mọ́? bẹ́ẹ̀ ìyá rẹ̀ ń tà náà ẹ́ kí ni ìyá rẹ̀ ń tà? wọ́n ń ta oògùn. ẹbí ìyá rẹ̀ ń tà, kí ló dé tí ìyá rẹ̀ fi wá ń tà? sọ̀rọ̀ kò sí. ẹ gbọ́ madam, orí pẹ́ ń sá pamọ́, kí lẹ̀ ń tà? ẹ sún síbí, máa ń ti máìkì yẹn sí wọn lẹ́nu. ìyẹn ni ó ti sí wọn lẹ́nu eléyìí wọ́n ti gbé kámẹ́rà sójú wọn lálẹ́ yìí náà, máa ń ti sí wọn lẹ́nu. kí ni ẹ gbọ́ ṣe ń tà? ẹ sọ̀rọ̀ ẹ wá sọ síbí. ẹ kì í tà. èlò lẹ́ ń pa lójúmọ́? ìgbà mi mo lè pa 500 2,000. ọjà tó wà bóyá ẹ lọ́jà ń ṣọ́ọ̀bù. ẹ sún síbí, láti báwo nìyẹn ti bẹ̀rẹ̀? ó ti pẹ́ gbàgbọ́ àwọn ṣáà ń káàkiri àtúnyẹ àdúrà àtúnlò àtúnṣe. ọmọ kí la lè ṣe fún ìyá bàbá rẹ báyìí? kí nǹkan kan dà lè ṣe fún wọn. Ìyá Wúràọlá Olóbì nílùú Ìkọ̀lé Èkìtì. ẹ káalẹ́ o, ẹ jọ̀ọ́ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ màmá, a fẹ́ rí yín nínú kulu yìí o. ọkọ yín wà ń bí, ọmọ yín náà sì wà ń bí, ọmọ yín wà ń bí, ọmọ yín bẹ́ ń bí, ọkọ yín bẹ́ ń bí. ọmọ yìí ló fẹ̀sùn kàn yín mà, àtọkọ yín. ọkọ yín láwọn fura sí yín látọdún 1968 làwọn ti fura sí yín. bàbá rìn tangere lóòótọ́ o. ẹ̀lú ẹ káalẹ́ o, ẹ káalẹ́ màmá. Ìyá Wúràọlá, ẹ kú ọrọ̀ ajé mà. ọmọ ẹ̀dẹ̀ mà ló ń fọ̀ màmá, ọmọ ẹ̀dẹ̀ mà ló ń sọ̀rọ̀, orí rédíò la wà màmá. ẹ káalẹ́ màmá. Yes ma. ṣé ẹ ti gbọ́ ẹ bá ń gbélé kọbí, ṣé ẹ gbọ́ rédíò Adámimógorí mà? ṣé ẹ ti gbọ́ orúkọ rédíò Adámimógorí? ẹ máa ń gbọ́ mà. a fẹ́ rí yín bẹ̀ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ mà. ṣé ẹ gbọ́ ní tó bá di bí aago bíi 7 nírọ̀lẹ́, a fẹ́ rí yín mà. aago 7 alẹ́. Adámimógo ó wà ní ààfin Olójúdó ní Ìdó Fábọ́rọ̀. ṣé ẹ gbọ́? ọkọ yín wà ń bí, bàbá Rúfọ́ọ̀sì Agboola wà ń bí. tẹ́ bá dé lọ́sẹ̀ tí ń bọ̀, ọmọ yín náà wà ń bí. ọdún wo lẹ ti wà nínú ẹgbẹ́ àjẹ́ màmá? ẹ bá débí wọ́n lájẹ́ ni yín o. ṣé ẹ gbọ́ mà? òdà tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ màmá á mọ retí yín mà. ọjọ́ Thursday, ọjọ́bọ̀, bí irú ọjọ́ ìní láago 7 alẹ́. ṣé ẹ gbọ́ màmá? Ọlọ́run ó jọ ṣọ́ wa jù gbà yẹn lọ. ṣọ́bì ń yá màmá? mo ní ṣé ọjà ń yá? ẹ ṣeun, Ọlọ́run ó jọ ṣọ́ wa jù gbà yẹn lọ. màmá ṣé àwọn ọmọ yín ṣe nǹkan kan ò ní ṣàlàáfíà wọn wà? ó dà màmá, Ọlọ́run ó ṣọ́ wa dìgbà náà lọ mà. ẹ ṣé ọmọ, tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ bàbá, ẹ bá mú ọmọ yìí ṣó bóò lo àti ṣe báyìí tó fi ní lọ pàdé lálẹ́ yìí. àfi tí bá má fẹ́ dá wọn lóhùn. ṣó lọ́gbọ́n tó lè dá tó fi ní dáhùn? bẹ́ẹ̀ tó ní dáhùn? bẹ́ẹ̀ o sì ní jẹ́ kí àbúrò rẹ náà lọ? bẹ́ẹ̀ àmọ́ ọpọlọ tó gbà ló, báwo ló ti máa ń dàdúrà àwọn aládùúà, báwo ló ti máa ń dàánù tó máa ń gbàdúrà? báwo ló ti ọgbọ́n wo ló máa ń dá sí tó kì í jádùúrà àwọn èèyàn gbà? sọ fún mi. ò ń gbọ́ sọ̀rọ̀. àwọn ọgbọ́n tí mo máa ń lò ní mo máa ń lágbára. láti ṣe kí ni? láti fi dànù. láti fi dàdúrà nù. bẹ́ẹ̀ owó aláǹtakùn ńkọ́ kí lẹ fi ń ṣe?
kí ló ń fowó aláǹtakùn ṣe? nǹkan tó àfọwọ́ aláǹtakùn ṣe ni a fi ṣe kà náà. irú ìkàwé lẹ fi ń ṣe? àwọn èmi ò lè jẹ́ kéèyàn má tà mọ́. kéèyàn má tà mọ́ bẹ́ẹ̀ lẹ fi ń ṣe. kí ló dé tó jẹ́ pé ọjà ọlọ́jà lẹ ń gbógun tì? kò sí. kí ló dé tó ń parọ́ mọ́ gbogbo ohun tó ń sọ látàárọ̀ ètò wa ń parọ́ kàn ń parọ́ ṣá? kí ló dé tó fi ń parọ́ bẹ́ẹ̀? sọ̀rọ̀, gbogbo ohun tó ń sọ látàárọ̀ irọ́ ló ń pa, kí ló dé tó fi ń parọ́? hello, ṣé ò gbọ́ mi ni? kí ló dé tó fi ń parọ́? ò ń parọ́ mọ́ ìyá bàbá rẹ, ó lájẹ́ ń ya bàbá rẹ, kí ló dé tó ń parọ́ mọ́ ìyá oníyà? kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀? sọ̀rọ̀, mò ń gbọ́. kí ló dé tó parọ́ mọ́ ìyá yẹn pàjẹ́ pé àjẹ́ ni wọ́n? ó fẹ́ dá mi lóhùn? kí ló tó dá mi lóhùn? hello, kí ló tó dá mi lóhùn? ó fẹ́ dáhùn? tí wọ́n ní o mọ̀ dáhùn ni? ṣé wọ́n ní o mọ̀ dáhùn ni? ṣé wọ́n wà ń bí ni? ẹ wá gbà mí. ṣé wọ́n ní o mọ̀ dáhùn ni? ọmọ ọdún mélòó ni ọ́? ọmọ ọdún 9. ẹ kí ló wá dé tó ń parọ́ mọ́ màmá? kí ló tó parọ́ mọ́ wọn pàjẹ́ ni wọ́n? sọ̀rọ̀, tó ń parọ́ mọ́ wọn ni? mọ́ mi orí fẹnu bá mi sọ̀rọ̀, tó ń parọ́ mọ́ wọn ni? sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀ náà. ẹ̀jẹ̀ mélòó ló ń mu lójúmọ́? ìgbà tó bá ti ló máa ń mu ẹ̀jẹ̀. kí ló wá dé tó ń parọ́ mọ́ ìyá bàbá rẹ pé òun làjẹ́ ni? kí ló tó fi ṣe bẹ́ẹ̀? ó dá mi lóhùn mọ́? ṣé òun parọ́ mọ́ wọn ni? hello, ṣé o ti sùn ni? o fẹ́ ṣe mírèkù fún mi àbí? hello, ṣé o fẹ́ ṣe mírèkù fún mi ni? ọ̀dà, ìlú wo ló ti wá? Ayédùn. ẹ̀yàn ṣé ò ní lọ pàdé lálẹ́ yìí? ó fi dá mi lójú pé ò ní lọ. ò ń tàn mí àbí? ọ̀dà, tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run á mọ̀ tẹ̀ wájú pẹ̀lú ọmọ àti bàbá. ìyá tó bí lọ́mọ ń bẹ ń bí, àbúrò rẹ̀ tó ní ó wà nínú ẹgbẹ́ náà wà ń bí. ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú pàdé lágbára Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá tí ń fún wa ṣe. ẹ̀kọ́ tí ń bẹ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ẹ jẹ́ á mú dání. ká máa kọ́ àwọn ọmọ wa, ká sì máa tó àwọn ọmọ wa sọ́nà pé kí wọ́n yéé gba nǹkan jẹ lọ́wọ́ èèyàn. wọn ò ní ẹ máa bẹ̀rù àwọn ìyá ládùúgbò yín o, ṣùgbọ́n ẹ jẹ́ á máa fi àdúrà àti bẹ̀rù Ọlọ́run àti pé káwọn ọmọ kí wọ́n yéé ṣojú kòkòrò, ẹ jẹ́ á fi máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ọlọ́run ó ràn wá lọ́wọ́, ayé àwọn ọmọ wa ò ní bàjẹ́. ọpọlọ àwọn àbúrò rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ tó lóun gbà lóun ò tí ì mọ bí ó ti dá padà, ṣùgbọ́n mo mọ̀ pé ìgbà tí ó bá fi dọ̀sẹ̀ tí ń bọ̀ yóò wáyà lágbára Ọlọ́run. ẹ tún káàbọ̀ padà, ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rọ́rọ̀ yìí sí. ó ní agbára o, bẹ́ẹ̀ ni ó ní agbára. mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run, bẹ́ẹ̀ sì ni mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé. ẹ wo, ẹ wá mi comment sísàlẹ̀ fọ́nrán yìí bò lẹ ṣe rí ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ọmọdébìnrin yẹn sí. ẹ bá mi comment sísàlẹ̀ fọ́nrán yìí, bẹ́ẹ̀ sì ni gan bá mi pín in káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. àwa ní rí jù báyìí lọ lórí ilé ìta mú wá fún yín ní sáà yìí. bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀ pátápátá náà ẹ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀, awọ̀lú sọ̀lú dẹ̀rọ̀.
pẹ̀sẹ̀. Múyìwá Adégòkè lórúkọ mi, àmì kọ̀mpútà tó bá wù ní ẹ máa pè mí, ẹlòmíà ní London, ẹlòmíà ní Amẹ́ríkà, ẹlòmíà ní Canada. Àmọ́ ju gbogbo ẹ lọ, àní o má jẹ́ tìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé. Sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn, ó máa ń fi ìyà jẹrẹ àìní. Àtìmọ́lé ayé ló wà, wo tó bá fẹ́ gbọ́ ròyìn, tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé. Àdàbà TV ni o túnú ẹ̀ sí. Tó o bá ti sí ń bẹ̀, ó sì ń bì kankan.